أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ọpẹ́ ni fún Ọlọ́run Ọba. Ohun tá fi jọ máa ṣe ìṣítí fúnra wa òun náà ni ọ̀rọ̀ lórí ìtọrẹ àánú nínú oṣù Ramadan. Ìtọrẹ àánú nínú oṣù Ramadan ohun tó pàtàkì ni, nítorí bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ fún wa láti sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run bá sọ nínú Al-Qur'an orí kejì ẹsẹ̀ ìkẹrin pé wa mimma razaqnahum yunfikun, pé àwọn tó jẹ́ ṣe pé wọ́n máa ń ná nínú nǹkan tí a pèsè fún wọn. Bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ àfinúfẹ́dọ̀ ṣe òun náà ni ìntànpè ní ìtọrẹ àánú kí a lè máa fi ran àwọn aláìní lọ́wọ́. Nínú Al-Qur'an orí kẹrìndínlọ́gọ́rin ẹsẹ̀ ìkẹsàn títí dé ẹsẹ̀ ìkẹwàá, Ọlọ́run bá ní àwọn tó jẹ́ onígbàgbọ́ tí wọ́n ṣe ìtọrẹ àánú yìí, gbólóhùn tí ó máa jáde lẹ́nu wọn náà ni wípé wa yuti'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira innama nuti'imukum liwajhi llahi la nuridu minkum jaza'an wala shukura. Pé àwọn tó jẹ́ ṣe wípé in tí ó máa jáde lẹ́nu wọn ni pé àti pé wọ́n ń fi oúnjẹ fún àwọn aláìní àti àwọn ọmọ òrukàn àti ẹrú fún ìfẹ́ rẹ̀. Wọ́n sì wípé àá fún yín ní oúnjẹ láti fi wá ojú rere Allah ni, àwa kò béèrè ẹ̀san kankan láti ọ̀dọ̀ yín, bẹ́ẹ̀ ni àwa kò sì wá ìdúpẹ́ láti ọ̀dọ̀ yín rárá. Ẹ̀rí báyìí bí ohun tí yóò máa jáde lẹ́nu àwọn tó jẹ́ onígbàgbọ́ nípa ìtọrẹ àánú nìyí. A sì mọ̀ pé ohun tó dá wa lójú tá a sì máa ń gbọ́ ní gbogbo ìgbà, tá a sì mọ̀ láwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wípé wọ́n ní ìrírí òun náà òun làgbà, ìrírí làgbà olùkọ́ fún yàn. Nípa bẹ́ẹ̀ ààwẹ̀ gbígbà ó fún wa nígbà láàyè gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo láti ní ìrírí báwo la ṣe mọ bíbí tí ń pa ni. Ẹni tí ń yó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá gbààwẹ̀ á mọ kí ni táwọn tí ebi ń pa kí ni wọ́n ń faradà. Látara bẹ́ẹ̀ á lè rọ̀ wọ́n lọ́rùn láti lè fa àwọn tí ó jẹ́ aláìní nínú ọmọ ìyá wọn, àwọn tí nǹkan kù díẹ̀ káàtó fún tí wọ́n wà láwùjọ, láti lè fà wọ́n mọ́ra, láti lè ṣètọ́jú wọn. A kà nínú àrọ́bá pé an Ibn Abbas radiyallahu anhuma qala kana Rasulullah sallallahu alayhi wa sallam ajwada an-nas wa kana ajwadu ma yakunu fi Ramadan hina yalqahu Jibril wa kana Jibril yalqahu fi kulli laylatin min Ramadan fayudarisuhu al-Qur'an fala Rasulullah sallallahu alayhi wa sallam hina yalqahu Jibril ajwadu bil khairi min rihil mursala. Wọ́n ní Ibn Abbas kí ọ̀nà Ọlọ́run bá kó máa bá wọn méjèèjì, ó gbà wá pé òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ni tó jẹ́ ṣe pé ó máa ń ṣe ìtọrẹ àánú púpọ̀, pàápàá jùlọ nínú oṣù Ramadan. Oríṣiríṣi oore òun náà ni ànábì máa ń ṣe, pé láwọn àkókò tí malaika Jibril alayhi salam tán máa ń wá ń bá ànábì lálejò láti kọ́ wọn ní Al-Qur'an, ànábì sallallahu alayhi wa sallam a máa ṣe ìtọrẹ àánú. Kódà wọn ló máa ń ṣoore bí ìgbà tó jẹ́ ṣe wípé tójò bá ń rọ̀ tó ní òjò tó níjì, bẹ́ẹ̀ náà ni oore tánàbí ìtọrẹ àánú tánàbí máa ń ṣe bó ṣe máa ń nípọn tó nìyẹn. Sahih Bukhari àti Muslim òun ló gba àrọ́bá yìí wá, léyìí tó fi ń yé wa wípé àpẹẹrẹ tá a lè wò láti fi kọ́ ṣe ẹni tí ń tọrẹ àánú òun náà ni òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà àtúndì àrọ́bá mi gbà, ànábì sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni yòówù tó bá fún aláàwẹ̀ tó fún lóúnjẹ tàbó fún ní mímu nínú oṣù Ramadan, irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run á lo ìfún aláàwẹ̀ lóúnjẹ, ìbọ́ aláàwẹ̀ yìí Ọlọ́run á lò láti fi pa àwọn àṣírí ẹni bẹ́ẹ̀ rẹ́. Ọlọ́run á sì dáàbò bo irú ẹni bẹ́ẹ̀ kúrò nínú ìyà náà. Àwọn sàábé wọ́n béèrè lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé oúnjẹ tó ní ká fún aláìní yìí tá a fi gbẹ̀san yìí, tá a bá rẹwà àwa tá a ní tá a lóúnjẹ tá a lè fún aláìní ńkọ́ nínú oṣù Ramadan. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá sọ fún wọn pé ẹ̀san ọmọ síbì kan, ẹ̀san ọmọ ń bi pé ká fún èèyàn lóúnjẹ nìkan. Kódà lára àwọn tẹ́ ẹ tún lè fún èèyàn gẹ́gẹ́ bí ìtọrẹ àánú, mílíìkì ń bẹ ń bẹ, yúgọ̀tì ń bẹ ń bẹ, kódà ẹ lè fún èèyàn dàbínù
dàbínù náà ń bẹ nínú tẹ́ẹ̀lì fún wọn. Ànábì ò tún fi yẹn nìkan, ó tún tẹ̀síwájú nípa pé kódà bí èèyàn bá ń ṣe dáadáa yìí, ẹnikẹ́ni tó bá ń ṣe dáadáa yìí tó ń fún aláàwẹ̀ tó ń fún lóúnjẹ nínú oṣù Ramadan, Ọlọ́run ọba fún ní mímu níjọ́ gbìndé àlìkíyàmọ̀ nínú àwọn akérèmọdò tí ó máa ṣàn nínú ọgbà àlìjánnà níjọ́ gbìndé àlìkíyàmọ̀. Eléyìí ó wà nínú ṣubal iman. Asọgbanukọ asọjìsùpọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lè má ní kápá láti ṣerú àwọn nǹkan báyìí, ṣùgbọ́n a tún rí nínú àrọ́bọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ti sọ síwájú pé kò sí nǹkan tí èèyàn lè fi ṣètọrẹ àánú. Dàbínù a lè lò láti fi fún yàn níṣìnú. Àwọn àrọ́bá kan wà, kí ni àrọ́bá náà? Ó sọ̀rọ̀ nípa ní tá à ń pè ní sọ́dàkọ́tùl fitri tàbí ní tá à ń pè ní fitrana kí Ramadan ó tó parí. Eléyìí a máa ń lò fún àwọn tí nǹkan kù díẹ̀ káàtó fún, àwọn tó fi nira gba àwẹ̀ tó jẹ́ mùsùlùmí láwùjọ wa, tó jẹ́ ṣe pé nígbà tá a bá fẹ́ ṣọdún, tá a bá fẹ́ túnú àwẹ̀, káwọn náà lè wà ní òdùnnú pẹ̀lú àwa tọ́lọ̀ ń bò láṣìírí tá a rí jẹ tá a rí mu nínú àwẹ̀, káwọn náà lè fi dunnú níjọ́ ọdún. So nípa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pèsè sílẹ̀ fi lè yìí ká sì ṣètò rẹ̀ lọ́dún yìí. Ó yẹ òṣùwọ̀n owó fún sadakatul fitri, òun náà ní àpò méjì forí kan, ìyẹn ní 400 náírà 400 náírà. Àwa tá a bá lè san tó bẹ́ẹ̀ ká san ìdajì, ìyẹn ní àpò kan tó jẹ́ 200 náírà 200 náírà. Eléyìí ó ń bẹ nínú ìṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà nínú ìjọ mùsùlùmí Ahmadiyya tó jẹ́ ìjọ tá a gbé kalẹ̀ lábẹ́ olólùfẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tá a gbé dìde fún ìṣẹ́gun Islam kárí gbogbo àgbáńlá ayé ní ìkẹyìn ayé, fún ìfẹ́, ìmáa bára ẹni jíròrò àti ìmáa mú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ wá pẹ̀lú àdúrà. A gbé ètò kalẹ̀ pé ká máa fi owó ká fi ṣe ètò sadakatul fitri. Àlífà ẹlẹ́ẹ̀karùn-ún lẹ́yìn Imam Mahdi alayhi salatu wa salam, kọ́lọ́n aláàánú jùlọ kó máa bá wa ràn wọ́n lọ́wọ́, wọ́n mẹ́nu bà nípa bá a ti máa ń tọrẹ àánú àti èyí tá a rí látara òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Wọ́n wá sọ fún wa kí ni Imam Mahdi alayhi salatu wa salam kí ni wọ́n sọ nípa rẹ̀. Wọ́n sọ fún wa yìí pé ní gbogbo ọ̀nà ni a ṣe rí àpẹẹrẹ dáadáa tó dáa jùlọ lára òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, tó sì jẹ́ sí pé ilé yìí ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo onígbàgbọ́ òdodo láti lè máa tẹ̀lé bọ́lọ́run bá ṣe fún wa ní kápámọ́. Pé àkókò kan ó ṣẹlẹ̀ nígbà kan rí tí Ọlọ́run jogún agbo ẹran fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Agbo ẹran náà pọ̀ débi pé ọba Kisari, ọba Kusra, ọba Pasha àti Iran wọn à nírú agbo tọ́lọ́run jogún fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam yìí. Ṣùgbọ́n kí lànà bí fi àwọn agbo ẹran yìí ṣe? Ànábì fi tọrẹ fún àwọn aláìní ni. Eléyìí ó ń jẹ́ àpẹẹrẹ dáadáa fún wa, ìwà dáadáa tá a gbọ́dọ̀ kọ́ látara òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. A rí eléyìí nínú kútùbà ọjọ́ Jímọ̀ ti oṣù kẹfà ọjọ́ kẹsàn-án ọdún 2017. Imam Mahdi alayhi salatu wa salam nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí pàtàkì ká máa ṣètọrẹ àánú, wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ tó ń bẹ nípa ìtọrẹ àánú ṣíṣe ó wà níbi àwọn ìtumọ̀ àlá tó ń sọ fún wa nípa ọ̀rọ̀, nítorí pé ọ̀rọ̀ ohun tó jẹ́ nínú ìgbésí nínú àlámọ̀rí ọmọ ẹ̀dẹ́yìn ó dà gẹ́gẹ́ bí ẹ̀dọ̀ ọmọnìyàn ni. Ìyẹn ló fi jẹ́ pé a fi ọrẹ títa, ìmáa ṣètọrẹ àánú, ìmáa mú nínú ta ní láti máa fi tọrẹ, a fi wé ìṣẹ̀mí àti a fi wé ẹ̀mí ọmọnìyàn bó ṣe rí gan gẹ́lẹ́ nìyẹn. Ni pé téèyàn bá fẹ́ ná nínú tọ́lọ́run bá pèsè fún un, téèyàn bá ṣe ìtọrẹ àánú yẹn bó ti tó àti bó ti yẹ, ó dàbí ìgbà tí èèyàn mú ẹ̀mí ẹ̀ tó yọ fún yàn ni. Téèyàn bá dẹ̀ ṣe pẹ̀lú òótọ́, pẹ̀lú ẹ̀mí òtítọ́ tó ga jùlọ, pẹ̀lú ìní ìfọkànbalẹ̀ pé Ọlọ́run bá san yẹn lẹ́san rẹ̀. tó àrùbá kan náà tún wà látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa pé Ọlọ́run ọba ó ṣàdéhùn ẹ̀san dáadáa fún gbogbo àwọn tó bá ń ṣètọrẹ àánú, àwọn tó máa ń dún ní mọ́ iṣẹ́ olóore, iṣẹ́ àfinúfẹ́dọ̀ ṣe, àwọn tó máa ń dún ní mọ́ tó máa ń ṣe lóòrèkóòrè láì jẹ́ pé nìkan jẹ wọ́n ń pa, wọ́n á ṣe tìfẹ́tìfẹ́ inú ara wọn. Àrọ́bá sọ fún wa pé ẹ̀san dáadáa ń bẹ fún wọn, àti pé àrọ́bá náà fi kún pé Ọlọ́run ọba ni ó máa ṣe olùrànlọ́wọ́ alátìlẹ́yìn, Ọlọ́run máa bẹ pẹ̀lú gbogbo àwọn tó bá ń ṣe irú ìtọrẹ àánú báyìí nínú gbogbo àdáwọlé wọn pátápátá. Eléyìí wà nù Sahih Buhari kìtàbù rìkọ́k. Àwọn ọ̀nà míì tún wà tá a tún fi lè máa ṣe ìtọrẹ àánú. Ìwà rere ara iṣẹ́ olóore náà ni, iṣẹ́ àṣegbọrẹ náà ni. Yàtọ̀ fi pé à ń lówó, à ń lo ohun ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà la tún lè ṣe láti fi ran àwọn aláìní lọ́wọ́.
tàbí láti fi ṣe iṣẹ́ àfinúfẹ́dọ̀ ṣe bíi ká rí nǹkan tí ò dáa ká tún ṣe, ká rí ní tó dáa ká jẹ́ kó máa nítẹ̀síwájú, ká ráwọn èèyàn tí wọ́n ní ìpèníjà tí wọ́n ní ìrẹ̀wẹ̀sì ọkàn ká bá wọn sọ̀rọ̀, káwọn èèyàn ó bá wa pàdé, ká rẹ́rìn sí wọn, ká ní ìwọ ọmọnìyàn sí àwọn ọmọlàkejì wa, ká rí nǹkan tí ó lè pààyàn lára ká mú kúrò, ká rẹ́ni tí wọ́n fẹ́ ṣe ń bi ká di lọ́wọ́, ká rẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ bi ká di òun náà lọ́wọ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá òun náà ló jẹ́ àwọn ìlànà tá a tún fi lè máa rí ìtọrẹ, tá a fi lè máa ṣe ìtọrẹ àánú, iṣẹ́ olóore ní tàfinúfẹ́dọ̀ ṣe. Kódà ká rí ká gbé omi sínú agbada kan tàbí ìkòkò tàbí ohun ìgbómisí kan níta fáwọn èèyàn láti lè pé kí wọ́n mu káwọn èèyàn lè fi tán òǹgbẹ wọn, ara iṣẹ́ olóore náà ni. Ànábì mẹ́nu bà gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa nínú àrọ́bá rẹ̀. àlèrè eléyìí nínú Sahih Bukhari. Ọlọ́run kó jọ kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Rabbana taqabbal minna innaka antas sami'ud du'a. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.